Àrídémiládé o ọkọ rẹ pàtàkì olówó orí rẹ ló rán mi sí ọ. Olúmúyìwá ó ní wá kí àyà òun ó ní kí délédélé ó ní kí wọnú ilé àwọn bàbá tó bí lọ́mọ. Àbíkẹ́ o ọmọ wọn ní ilé Ọ̀ṣìlẹ̀wẹ̀ o ọmọ wọn lóde Lẹ́mọ. Àbíkẹ́ o ṣebí tó báwọn ìjọba àwọn ẹni rẹ̀ ní wíníwíní báwọn ìjọba àwọn ẹni rẹ̀ wíníwíní báwọn ìjọba afẹ́ni rẹ̀ tó kù sọdún Agẹmọ. Ẹ̀yin lọmọ aládìyẹ ògògò mọ́gà ọmọ ṣègbè mọ́ṣẹ́ ti ṣe ọmọ ó lọ́gọ́rùn-ún kó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  nílé bàbá tó bí ọlọ́mọ ni ọmọ Akẹ́nigbó. Ẹ̀yin lọmọ Akẹ́nigbó kẹ́rù ó bẹ̀rù ọ̀nà nílé bàbá tó bí ọlọ́mọ ni ìyá ọmọdún mádé o. Ọmọdún mọ̀sùn padìyẹ jọmọ aládìyẹ ògògò mọ̀gà. Gbogbo Ìjẹ̀bú tí mọ̀mọ́ pátá ló lówó lọ́wọ́. Àbíkẹ́ o kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó ọmọdé Ìjẹ̀bú owó ìtọ́ Ìjẹ̀bú owó kẹ̀lẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó. Ìran Ìjẹ̀bú ló kọ́kọ́ náwó dọ́là kẹ́ẹ̀kọ́ tó kówó dé. Àbíkẹ́ kó tó wá dòwó ẹ̀rú tó dòwó ọmọ wọn nílé Ọ̀ṣìlẹ̀wẹ̀ ó máa kú oríire òní o. Òkú oríire tayẹyẹ ọjọ́ ìbí tó bá ọ láyé. Ọkọ rẹ pàtàkì olówó orí rẹ Olúmúyìwá Èlíjà Àkàndé ló rán mi sí ọ. Ó ní bóun kí ọ fáyẹyẹ ọjọ́ ìbí tó bá ọ láyé. Màmá Ọbalolúwa o màmá Àrídémiládé ó ní wí fún ọ pé o ti wá ṣọdún èyí o ti ṣọdún èyí wá ṣe mí tọkọtọmọ láṣọba mi òkè. Olúmúyìwá sọ pé Alábìkẹ́ mi o wàá gbó wàá tọ́ wàá gbó wàá pé ìgúnnugún kúléwé wàá gbó wàá tọ́. Àbíkẹ́ tí wọ́n bá bí ọ léèrè wípé ta lẹni tó ń kórè ewì látẹ̀kan bá